ológun ọ̀gá ọ̀run kó gbé wọ̀nyí. Àmín. Kó dájọ́ lórí. Àmín. Àbọ̀ Ọlọ́run kó dájú lórí. Àmín. Èyí ò wá ní jẹ́ àṣemọ fún yín. Àmín. Nílò nínú ilé yìí àti ìpìlẹ̀ ní títí tó máa fi parí ọ̀run kó ṣe é fún yín. Àmín. Lẹ́yìn tí ẹ bá ṣe léyìí tán ẹ tún ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ́ mọ̀ fi ṣẹ̀ṣẹ̀. Amen. Jesus name. Amen. Ani da alamu yìí. Amen. Amen. Yes, sir. Ẹ ṣé gan, sir. Ẹ ṣé, sir. Yes, sir. Tá bá fẹ́ pè orí fóònù tá fi ń ṣe live chat lẹ́ ń pè sí. Ẹ̀yin tá bá fẹ́ pè ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àdúrà yẹn sound. Kọ́ òun wọlé lóríṣiríṣi ẹ jọ̀ọ́. Orí fóònù tá fi ń ṣe live chat lẹ́ ń pè sí ẹ jẹ́ kí a gbàdúrà yẹn. Ẹ má pè sórí fóònù tá bá fi ń ṣe live chat. Ẹ jẹ́ kí n tún Mr Keke pè, Mr Kọ́láwọlé pè. Fóònù tá fi ń ṣe live chat lẹ́ ń pè sí. So fóònù tẹ́ ẹ pé yẹn ó ń disturb àdúrà yẹn. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ jẹ́ kó ṣàdúrà tán kẹ́ tó pè. Hello ma. Hello Mr Kọ́láwọlé. Ìgbà tẹ́ ẹ̀ ń ṣe prayer yẹn àwọn èèyàn ń pè wọlé. Àwọn èèyàn ń pè wọlé so wọn ò rí bí gbàdúrà yẹn. Ẹ má bínú sà. Ẹ bá wa tún àdúrà yẹn ṣe sà. Ẹ jọ̀ọ́ sà. Kọ́ọ̀lù yẹn kàn ń já ni. Bẹ́ẹ̀ni mo sáré go live gan ni. Bẹ́ẹ̀ni. Ṣé a lè ṣe àdúrà yẹn báyìí? Bẹ́ẹ̀ni sà ẹ bá wa ṣe ń sìn sà. Ṣé wọ́n ti ń gbọ́ mi báyìí? Ṣé ti ń gbọ́ mi báyìí? Wọ́n ń gbọ́ yín sà. Nẹ́tíwọ̀kì yín ló dà pé ó ń dojúrò. Ṣé ń gbọ́ mi báyìí? Wọ́n ń gbọ́ sà. Ẹ kọ̀nfàmù náà ká tó máa ṣàdúrà. Wọ́n ti ń gbọ́ yín báyìí sà. Torí Ó ti clear. àmì àròjọ wọ́n ti ń gbọ́ mi. Bẹ́ẹ̀ni ó ti clear. Ọlọ́run ayérayé, Ọlọ́run ìyanu. Kábíyèsí. Alágbára gíga. Kábíyèsí. Atẹ́rẹrẹ kárí ayé, kìnìún ẹ̀yà Júdà. Kábíyèsí. Ọba tí ń fọba jẹjẹ. Bẹ́ẹ̀ni. Ọba tó pa tẹ́nìkan ò lè jí, ọba tó jí tẹ́nìkan ò lè pa. Ajípọ̀jọ́ kúdà, ẹrù jẹjẹlì. Kábíyèsí. Àjúbà yín, ẹ̀yin la kọ́dà, ẹ̀yin la ṣẹ̀dá. Bẹ́ẹ̀ni. Ọpẹ́ ni fún yín, ògo ni fún yín. Adúpẹ́ lọ́wọ́ yín, ọpẹ́ la kọ́kọ́ dá. Adúpẹ́ náà, adúpẹ́ gidi gan lórí bọ̀dá wa Gabriel Olúwatóyìn. Bẹ́ẹ̀ni. Adúpẹ́ nítorí ẹ̀yin lẹni tí ayé ti rò wípé ẹ lè dá nǹkan rí ṣe. Tí ọ̀run wá ṣínà ayọ̀ fún yín, tí gbogbo ayé wá ń fẹ́ràn yín. Bẹ́ẹ̀ni. Wọ́n á gba àdúrà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè tí ò mú nǹkan kan mọ́ orúkọ Olúwa wípé láti wákàtí yìí lọ gbogbo ojú tó bá rí yín kó máa ṣe yín lóore. Àmín Jésù. Ó ní mo gbàdúrà fún yín sọ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ jáde ni wípé gbogbo ohun rere tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ nínú ayé yín kò ní jẹ́ àṣemọ. Amen. Ọ̀run kó ọtí síwájú ìgbéga lé ìgbéga. Ìgbéga lé ìgbéga. Ẹ mọ lọ síwájú ni. Ẹ ní rẹ̀yìn láàrin ẹgbẹ́. Ẹ ní rẹ̀yìn láàrin ẹbí. Àwọn ẹbí yín wá rí inú wọn dùn. Ìyá yín rí inú wọn dùn. Ohun tí Ọlọ́run ti fi yìí ọ̀rọ̀ á parí ẹ̀. Ó wá súre fún yín wípé bí ẹ ṣe fi ẹsẹ̀ yín rìn wá sí orí ilẹ̀ yìí, àní gbé òkú yín jáde kúrò mẹ́. Mo gbàdúrà fún yín, gbogbo àwọn tó ń bá yín yọ̀ tí wọ́n bá yín ṣe àjọyọ̀, ojú wọn ò ní rí bí, wọn ò ní kú ikú òjijì. Ẹ̀yin tí à ń báyọ̀ náà, bí ẹ ṣe fi foundation ilẹ̀ yìí tẹ́ fi ń lọ́lẹ̀ báyìí, àní sin òkú yín o, ẹ ní di òkú. Allah ló mọ iye Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ yìí. Ẹ ní fàìsàn lògbà. Mo wá gbàdúrà fún Madam Tóyìn Adéìkẹ́ àti Madam Olúwabùkọ́lá Jesse àti gbogbo àwọn agbátẹrù ètò yìí, gbogbo ẹ̀yin tẹ́ ti fowó sílẹ̀, ẹ̀yin àtẹni tó fi ilẹ̀ yìí gan sílẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ fi ilẹ̀ yín sílẹ̀,
àti gbogbo ẹ̀yin tẹ́ náwó sí bọ́dà Gabriel Olúwatóyìn mo gbàdúrà fún yín wípé bí ẹ ṣe náwó sí arákùnrin yìí ọ̀run á náwó sí yín ẹnikẹ́ni tó bá náwó kọ́wọ́ lórí yín ọ̀run kò ṣe wọ́n mọ́ṣẹ́ ẹ̀yin náà ẹ̀ ní sí òkú ọmọ sí òkú ọkọ sí òkú aya rí ibi àkókò bàtọ̀fọ̀ sílé yín ẹ mọ dénú owó tinú owó ẹ mọ ní àlàáfíà lójoojúmọ́ ẹ ní fi àìsàn lò mo gbàdúrà fún bọ́dà Olúwatóyìn bọ́dà Gabriel Olúwatóyìn lórúkọ yín ẹ mọ yìn Olúwa títí ayé ni ẹnu ọpẹ́ yín kò ní kan mo ní Ọlọ́run tó ṣe eléyìí a tún ṣe ọ̀pọ̀lọpọ̀ fún yín gẹ́gẹ́ bí mo ṣe gbàdúrà bó tiẹ̀ jẹ́ pé nẹ́tíwọ̀kì ò jẹ́ ká gbọ́ òun la tún ṣe tú àdúrà yìí ṣe wípé ẹ tí ní mọ́tò nsìn ọ̀run á tún wá fún yín ní mọ́tò ayọ́kẹ́lẹ́ tẹ́ máa fi ṣẹ̀ṣẹ̀ rìn Ọlọ́run tó fún yín nílẹ̀ èyí náà ló máa bá yín parí ilẹ̀ yìí òun ló máa bá yín kọ́ tán owó tẹ́ máa ná gbogbo tẹ́ máa lò ọ̀run á ṣe é fún yín ẹ ní táwọ́ ná ẹ ní tàràkà ẹ ní tọrọ jẹ wọ́n á gbàdúrà fún gbogbo ẹni tó ń ṣe àmì àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní online tẹ́ ń gbọ́ wa gbogbo yín pátápátá ẹ ní sin òkú ọmọ gbogbo yín pátápátá nínú ọdún yìí ire tẹ́ lé ó tẹ̀ yín lọ́wọ́ gbogbo ẹni tí nǹkan rẹ̀ ń wù tó jẹ́ pé ẹlòmíì ò ti gbàdúrà fún yín nínú ọdún yìí náà ẹ̀yin náà ara lẹ̀ tí yín mo wá gbàdúrà fún gbogbo ẹni tí nǹkan rẹ̀ ń wù láṣẹ Èdùmàrè ẹ̀dùn ọkàn yín Ọlọ́run kó fi lé yín lọ́wọ́ mo gbàdúrà fún gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n sì ní lọ́kàn láti ran bọ́dà Gabriel lọ́wọ́ ọ̀run á tì yín lẹ́yìn agbára tẹ́ máa lò owó tẹ́ máa lò gbogbo tẹ́. Tátúnì. Hello. Hello. Network yẹn ti kọ́ ọ̀tẹ̀. Network yẹn ti kọ́ Mr Kọ́láwọlé Ajétúmọ̀bí network yẹn tuntun jẹ́ kó já o ó ti já mọ́ra wọn lágbára Ọlọ́run gbogbo àdúrà tẹ́ ṣe Ọlọ́run á bá mú wọlé àṣẹ o àtàwọn àfáwà náà ó yẹ pé mọ́mì yín àbáwọn náà ń pè yín padà yẹn ẹ pé mọ́mì yín kí mọ́mì yín náà fún yín ládùúrà nẹ́tíwọ̀kì yín ò dá rárá ẹ pé mọ́mì yín káwọn náà fún yín ládùúrà. ó jẹ́ káyọ̀ sọ wípé ó yẹ pé wọ́n ṣó ti lọ. ẹ̀kọ́ tó ń di aláṣẹ jù mí. ó ní Ọlọ́run mi mo máa dúpẹ́ oore rẹ̀. ṣé ti ń pè wọ́n. hello ṣé ti ń pè mọ́mì yín. ok ó yẹ pé mọ́mì yín ẹ pé mọ́mì yín. ṣó ti rìn. Hello. Ní kọ́kọ́ yín padà náà. How many wood you take here? Which price again? Don't give me wahala. I'm not gonna pay you your money. Sure. Me, I know the Network. Ṣíṣọ́ lọ́wọ́ tí wàá ṣíṣọ́. Nọ́mbà yẹn wọ́n ti kú. Ó yọ Ọlọ́run. Agídí òṣèlú kó tó bá ti kú. ṣé ẹ ti pè mọ́mì yín. Ó ní ṣíṣọ́ náà. nọ́mbà mọ́mì yín ti wà switched off. ó yá ẹ ṣàdúrà fún mọ́mì tó fún yín lórí ní ilẹ̀ táwa yìí ó yẹ ṣàdúrà fún un àbẹ ẹ tún try ẹ ṣàdúrà fún màmá tó fún yín ní ilẹ̀ lórí ilẹ̀ táwa yìí màmá yẹn ó yẹ ṣàdúrà fún un. mo gbàdúrà fún mọ́mì tẹ́ fún mi nílẹ̀ o Ọlọ́run á pèsè fún yín mo gbàdúrà sẹ́ẹ̀
wo bí tẹ́ ro re sí tẹ́ ro kun re se máa rí re gbà ń bẹ̀. Ilẹ̀kùn gbéga máa ṣí fún yín. Ilẹ̀kùn gbéga máa ṣí fún yín, àmọ́ yín máa ràánú gbà. Bẹ́ẹ̀ ṣe lè bú mi sẹ́, mo nílẹ̀kùn gbéga ọ̀run àti gbogbo ẹ̀yin tẹ́ fún mi tẹ́ send owó sí mi, gbogbo yín pátápátá mo gbàdúrà fún yín. Ọlọ́run náà yóò máa gbé yín ga. Níbi tẹ́ tún mówó náà, ibẹ̀ ò ní gbẹ o. Ibi tẹ́ rore sí, tẹ́ rokun re sí ẹ máa ríre gbà ń bẹ̀. Lẹ̀kùn ayọ̀, lẹ̀kùn ìgbéga, lẹ̀kùn àlàáfíà yóò ṣí fún yín. Ẹ̀yin náà máa ràánú gbà. Ní gbogbo ọ̀nà, gbogbo ohun tẹ́ bá ti dáwọ́ lẹ́sẹ̀ yóò máa yọrí sí rere ni. Àṣẹ ọ̀run gùn. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àti gbogbo àwọn tó wá bá tó tẹ̀lé mi wá, gbogbo yín pátápátá mo gbàdúrà sẹ́ẹ̀. Ẹ̀yin náà máa ràánú gbà. Lẹ̀kùn ayọ̀, lẹ̀kùn ojú rere ó máa ṣí fún yín, àti lẹ̀kùn ìgbéga ó máa ṣí fún yín. Ibi tẹ́ rokun re sísẹ̀ ẹ̀yin náà máa rí re gbà ń bẹ̀. Ẹ̀yin náà máa ràánú gbà. Gbogbo yín pátápátá mo gbàdúrà fún nínú ọdún ìṣẹ́ wọ́n wà bá yín yọ̀, àwọn wà bá yín gbégbá ọpẹ́. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ẹ̀yin náà máa dín ìgbéga lẹ́nu iṣẹ́ yín. Ẹ ní ìgbéga lẹ́nu iṣẹ́ yín. Ẹ ò ní promotion. Ní high level ní Ọlọ́run máa gbé yín lọ. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Gbogbo yín àtàwọn ọmọ yín pátápátá wọ́n máa bójú Ọlọ́run pàdé. Wọ́n máa ráláàánú, wọ́n máa ráàánú gbà. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ bá mi yọ̀ yìí. Bẹ́ẹ̀ sì wọ́n máa bá yín yọ̀. Lọ́jọ́ ìkan ẹ̀yẹ yín sẹ̀, wọ́n máa bá yín yọ̀. Àwọn èèyàn máa bá yín sílé. Ẹ ra mọ́tò. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Ó yẹ kẹ́ ẹ nú ìjó làwọn máa ẹ fẹ́ kọrin kan. Ṣé ti ṣàdúrà fún mọ́mì tó fún yín nílẹ̀? Torí mọ́mì yẹn lọ́pẹ̀ mí sìn. Wọ́n ní àwọn ò fún yín torí pé káyé lè mọ̀. Àwọn fún yín nítorí pé àwọn yọ̀ǹda fún yín nítorí ọ̀rọ̀ Ọlọ́run ni. Àwọn ò fún yín ní pé káyé lè mọ orúkọ àwọn. So ẹ tún bá mi ó kàn wù mí, ẹ tún bá mi fàdúrà ràn wọ́n lọ́wọ́. Màmá tó fún yín ní ilẹ̀ tẹwà lórí ẹ̀ yìí, ẹ tún bá mi fàdúrà ràn wọ́n lọ́wọ́. Mọ́mì wa tẹ fún mi nílẹ̀. Mo gbàdúrà fún yín sẹ̀. Mo tún gbàdúrà fún yín ní. Ẹ̀yin náà oore òjijì, oore ìgbéga lẹ́nu iṣẹ́, oore ìgbéga lẹ́nu gbogbo kan tẹ̀ ń wojú Ọlọ́run fún. Bẹ́ẹ̀ni ṣe lè fún mi yóò wá sí ìmúṣẹ ní ọdún yìí. Yóò wá sí ìmúṣẹ ní ọdún yìí. Mo gbàdúrà sí àwọn yóò máa bá yín yọ̀. Àwọn yóò máa bá yín gbégbá ọpẹ́. Ibi tẹ́ ẹ̀rọ kan re sí wọn máa rí re gbà ń bẹ̀. Ọmọ yín sẹ̀ wọ́n máa ní ìgbéga. Ìgbéga ibi ńláńlá ibi gíga Ọlọ́run máa gbé àwọn ọmọ yín débẹ̀. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Wọ́n máa ráàánú gbà. Ibi tó bá rìn sísẹ̀ wọ́n máa ráàánú gbà. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Àṣẹ ọ̀run kùn. Kọ Jésù Kristi. Kọ Jésù Kristi. Olúwa wa. Ẹ ò ní gbéga lẹ́nu iṣẹ́. Àwọn ọmọ yín máa ráàánú gbà. Ibi tẹ́ ẹ̀ rore sí ẹ máa rí re gbà ń bẹ̀. Ibi tẹ́ bá rìn sísẹ̀ kẹ́ máa bójú Ọlọ́run pàdé. Ibi tẹ́ bá rìn sí kẹ́ máa bójú Ọlọ́run pàdé. Mo gbàdúrà sẹ̀, ibi iṣẹ́ yín sẹ̀. Ọlọ́run máa promote yín dé high level, ẹ máa di billionaire. Ilé all over the world. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Yóò rí bẹ́ẹ̀, wọ́n wà bá yín yọ̀. Wọ́n wà bá yín gbégbá ọpẹ́. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ gbogbo tẹ́ ẹ̀ wojú Ọlọ́run fún mẹ́gbẹ̀jọ́ lójú pé yóò wá sí ìmúṣẹ ní ọdún. Ọlọ́run ti ṣe, Ọlọ́run máa ṣí fún yín. Jésù Kristi Olúwa wa. Àmín. Lórúkọ Jésù rabilẹ̀. Ó yẹ pé ṣé mọ́mì yín ni? Bẹ́ẹ̀ni o. Àwọn ni. Hello. Ẹ gbé fún màmá. Ó yá ẹ pè nọ́mbà wọn kí n bá yín pè wọ́n padà. Ó yá ẹ pè nọ́mbà wọn. Nọ́mbà mọ́mì yín so kọ́ lè ṣàdúrà fún yín. Kọ́ ṣàdúrà fún gbogbo àwọn tó bá ràn yín lọ́wọ́ náà. Ó yá. 081 59 57 13 20. Ń bọ̀ 08059. Ẹ má pè sókè ẹ má bọ̀. Ó ṣeun kan àmì lẹ́nu o bàbá. Ohun tẹ́ ṣe máa yà mí lẹ́nu o bàbá. Ó nà mí jẹ́ mi nù, ó sẹ́kún mi dẹ̀rín o. Ohun tẹ́ ṣe máa yà mí lẹ́nu o bàbá.
ohun tẹ́ ṣe máa yà mí lẹ́nu o bàbá. Ó nà mí jẹ́ mi nù, ó sẹ́kún mi dẹ̀rín o. Ohun tẹ́ ṣe máa yà mí lẹ́nu o bàbá. lẹ́nu o bàbá. Mọ́mí yín náà ti ń kọ́ Ohun tẹ́ ṣe máa yà mí lẹ́nu o bàbá. Ó nà mí jẹ́ mi nù, ẹ bá mi kọ́ ohun tẹ́ ṣe máa yà mí lẹ́nu o bàbá. Màmá ẹ máa bá mi kọ orin yẹn. Màmá, ṣẹ́yìn lẹ bí bọ̀dá Tóyìn? Ṣẹ́yìn lẹ bí bọ̀dá Tóyìn? Hello, mọ́mí. Ṣẹ́yìn ni mọ́mí bọ̀dá Tóyìn? Network. Hello, ẹ jẹ́ tí wọ́n pè. Ó nà mí jẹ́ mi nù, ó sẹ́kún mi dẹ̀rín o. Ohun tẹ́ ṣe máa yà mí lẹ́nu o bàbá. Ìyìn yẹ ilé rẹ onílé ayọ̀. Mo ní ṣẹ́yìn ni mọ́mí bọ̀dá Tóyìn. Ògo yẹ ilé rẹ onílé ayọ̀. Ó yẹ ṣàdúrà fún gbogbo àwọn tó ràn bọ̀dá Tóyìn lọ́wọ́. Ọba tó sọ Ẹ ṣàdúrà fún gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́. Hello. Ṣé nẹ́tíwọ̀kì ni? Kí ló ń ṣe nẹ́tíwọ̀kì? Number you're calling is currently switched. Switched off. Again later. Ẹ jẹ́ tí wọ́n pè. The number you're calling is currently switched off. Switched off. Fóònù wọn ti kú nìyẹn o. Fóònù wọn ti kú nìyẹn o. Ẹ jẹ́ tí wọ́n pè náà. Gbà mí o máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ tí wọ́n pè. Àwọn ló ti ń pè mí. Ṣọ́ ti ń pè bẹ́ẹ̀ ó yáyá. Flash ni. Wọ́n flash. Ṣé ọ̀tọ̀ tún ni nọ́mbà ilé ni? No. Ṣé the same number yẹn náà? The same number ni. Òun dà. The same number náà ni. Ẹ jẹ́ tí wọ́n pè. Network ló ṣe rẹ̀. Hello. Hello. Ó yẹ ṣàdúrà fún bọ̀dá Tóyìn. Hello. 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 Network. Ó yẹ kọrin ọpẹ́ ká ètè máa lọ. Kọ́ máa bá ṣẹ́ lọ, ká má disturb. Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run ọba tó gbọ́ àdúrà. Àwa tó pé tó sí àmọ́ra wa. Àwa tó pé tó sí àmọ́ra wa o. Àwa tó bójoojúmọ́ rí oore ọ̀fẹ́. Àwa tó fìgbà gbogbo rí àánú gbà o. Àwa tójú ní tì láéláé. Àwa tó pé tó sí àmọ́ra wa. Ìyìn yẹ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Wọ́n torí mi rajà lọ́wọ́ bàbá oníkósí. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Nígbà táyé fẹ́ parí Ọlọ́run fẹ́ gbé kó parí rọra. Ìrù ọ̀pá ni wípé nítorí ọ̀rọ̀ mi wọ́n ṣì wá mi kiri. Wọ́n relé aláwo, wọ́n relé adáhùn ṣe. Wọ́n dẹ̀ mọ̀ pé mo ní bàbá kan, Jésù alágbára. Ọba tí ò jẹ́ kí ayé pa nípa ìyà ò ṣe mo dúpẹ́. Wọ́n torí mi rajà lọ́wọ́ bàbá oníkósí. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Ẹ bá mi dúpẹ́. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Wọ́n torí mi rajà lọ́wọ́ bàbá oníkósí. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Látọjọ́ tí mo ti rìn o. Mi ò rí irú Ọlọ́run èyèrè. Mo ní látọjọ́ tí mo ti rìn o. Mi ò rí irú Ọlọ́run èyèrè. Mo ní bàbá kan. Mo ní látọjọ́ tí mo ti rìn o. Mi ò rí irú Ọlọ́run èyèrè.
mi ò rí orí o ọlọ́run mi ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ láyé mi mi ò rí orí o ọlọ́run mi mo mọ̀ wípé ẹ wà kì í ṣe mi mọ̀ ṣe wá kì í ṣe agbára wa kì í ṣe títóbi àwa lè ṣe dá wa sí o bàbá. Èmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò more èmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò more ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi sì lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe fáìn bàrà kiri èmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò more ọpẹ́ mi wà nílé rẹ ayé ò pa mí lẹ́kún mo jó mo yọ̀ nínú rẹ ọpẹ́ yẹ bàbá òye olúwa nìyí yẹ o bíbélì ìròyìn rẹ o ó jókòó lórí òbírí ayé o ẹ̀yin lọ́ba àwọn ọba olùtọ́jú mi gbà yín gbọ́ ọpẹ́ mi olùtọ́jú mi gbà yín gbọ́ ọpẹ́ mi ò lójú ẹkún mi ò lérèké ò ṣe o láyọ̀láyọ̀ lèmi àtẹ̀bí mi wà o olùtọ́jú mi gbà yín gbọ́ ọpẹ́ mi ijó lèmi ò máa jó ẹ̀rín lèmi ò máa rìn olùgbàlà ti ṣẹ́gun fún mi hallelujah gbàlà ti ṣẹ́gun fún mi hallelujah olùgbàlà ti ṣẹ́gun fún mi hallelujah ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrà sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àrà sán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ ó ṣé olúwa thank you lord yíyí ọpẹ́ yọ yíyí ọ̀gá. Nígbà síbẹ̀ ẹ̀jẹ̀ tó ni wọ́n pariwo jẹ̀bẹ́ mi wà láyé mo tún wà láyé ara. jígínní bí àtẹ ìlẹ̀kẹ̀ kábíyèsí o mo ṣe ìbà rẹ ọba tó jù ọba lọ mo ṣe ìbà rẹ mo ṣe ìbà rẹ mo forí balẹ̀ mo ṣe ìbà rẹ mo yí káòsù mo ṣe ìbà rẹ o mo yí káòsì mo ṣe ìbà rẹ ọba tó jù ọba lọ. Onídúró bí ẹ ṣe ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀ ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti sá lọ ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa ṣeré. Onídúró bí ẹ ṣe onídúró bí ẹ ṣe ó ṣe onídúró bí ẹ ṣe ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀ ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti sá lọ ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa ṣeré. Onídúró bí ẹ ṣe aláwọ̀ kọ́ ọlọ́run ni oníṣègùn kọ́ ọlọ́run ni ènìyàn kọ́ ọlọ́run. Ọlọ́run ó jáyé ló gbé mi débi tí mo wà yìí o wọ́n lè padà fi bú mi. Ó jẹ́ èèyàn ló fún mi lókìkí o, má fi sì règùn o, bó dọ̀la. Bẹ́ẹ̀ni o. Ọlọ́run o, onídúró mi ẹ ṣeun o. Onídúró mi ẹ ṣeun o. Ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. Ó jẹ́ ènìyàn ló dúró ibà ti sá lọ. Onídúró mi ẹ ṣe o. Ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti sá lọ. Ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sì règùn. Onídúró mi ẹ ṣeun o. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ẹ jẹ́ ń dúpẹ́ fún. Ọpẹ́ ló máa ń jẹ. Bẹ́ẹ̀ni o. Kì í jámàlà kì í jẹ pizza láyé mi. Ọpẹ́ ló máa ń jẹ.
jẹ́ rẹ̀ sì kì í jẹ́ McDonald láyé mi. Kíni máa fi sóore rẹ̀ bàbá? Kíni máa fi sóore rẹ̀ ọmọ? Kíni máa fi sóore rẹ̀ ẹ̀mí mímọ́ o? Ìkìdá ọpẹ́ ló yẹ o. Ẹbí mi lérè kí ló mú mi gbégbá ọpẹ́. Ọ̀pọ̀ lájọ sọ́dún èṣìwò ṣùgbọ́n tí wọn ò sí mọ́. Ẹ̀mí tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ o, mo wá dúpẹ́ orí rẹ̀. Orí ọ̀fẹ́ rẹ̀ lórí mi, I won't take it for granted. Èmi tí mo wà láàyè yìí, àánú ńlá ni mo rí. Oore ọ̀fẹ́ tójú oore ọ̀fẹ́ lọ ló ń gbè mí ró. Ó yá ijó ọpẹ́ yín dà. Agbára mi ló mú mi wà láyé. Kò sẹ́ni tó lè fọwọ́ sọyà nínú wa. Agbára òun ló mú mi wà láyé. Ìní máa fi san oore rẹ̀ bàbá. Kíni máa fi san oore rẹ̀ ọmọ o? Kíni máa fi san oore rẹ̀ ẹ̀mí mímọ́? Ìkìdá ọpẹ́ ló yẹ ọ́. Èmi kò lè ṣàìṣọpẹ́. Èmi kò lè Èmi ṣàìṣọpẹ́. kò lè ṣàìṣọpẹ́. Oore tí bàbá ṣe ò mọ̀ pọ̀. Èmi kò lè ṣàìṣọpẹ́. Ẹ̀gbọ́n, ẹlòmíràn ti kú. Ẹlòmíràn wẹ̀wọ̀n. Ẹlòmíràn lórí nílẹ̀ tí mọ́tò ti jẹba. Èmi o, èmi kò lè ṣàìṣọpẹ́. Èmi kò lè ṣàìṣọpẹ́. Oore tí bàbá ṣe fún. Èmi kò lè ṣàìṣọpẹ́. Òyìnbá ògo òun ní Olúwa. Thank you all, God bless you all. Ẹ̀yin mọ́mì wa, ẹ̀yin dádì wa, ẹ̀yin brothers wa, ẹ̀yin sisters wa, ẹ ṣé gan, ẹ ṣé ojú òní tì yín o. So a ti wà lórí ilẹ̀ náà báyìí o, a ti ṣe àwọn necessary things tó yẹ ká ṣe. Àwọn surveyor gan ti wá, wọ́n ti wá yẹ̀ wò. So wọ́n ní títí next week, àwọn máa fún wa ní gbogbo necessary documents lórí ìwé survey yẹn. So a ti ṣe everything. So bó ṣe jẹ́ nìyẹn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́tí ń tì wá lẹ́yìn bọ̀ náà láti ilẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín o, ojú òní tì yín o, Ọlọ́run á tẹ̀ yín náà lẹ́yìn o, ẹ ní dààmú ogbó bí kíbi tẹ́yìn náà bá nawọ́ sí ire àti ayọ̀ á máa tẹ̀ yín lọ́wọ́ o. So a dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ilẹ̀ yẹn ń sìn o because a kò ní bóyá pé ká ro tẹ́lẹ̀ ká sọ di next week but wọ́n ní ká ra blocks díẹ̀ àwọn máa tẹ̀ báwọn tẹ̀ ti bẹ̀rẹ̀ foundation lẹ́nìí àwọn máa sì gbẹ́lẹ̀ foundation so Monday lágbára Ọlọ́run àwọn á bẹ̀rẹ̀ iṣẹ́ full lé lórí so adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń tì wá lẹ́yìn bọ̀ láti bẹ̀rẹ̀ ẹ ṣé adúpẹ́ Ọlọ́run á bá wa dúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ lóore o ẹ ṣé o then fún ẹ̀yin mọ́mì wa ẹ̀yin dáàdì wa tẹ̀lé promise wa pé tá a bá ti dórí ilẹ̀ náà kò kán dandan owó o kò kán dandan kẹ́ fún wa lówó ẹ lè ra blocks fún wa ẹ lè ra cement fún wa ẹ lè ra yẹ̀pẹ̀ fún wa ẹ lè ra òkúta fún wa kí lórúkọ òkúta yẹn náà granite ẹ lè ra fún wa bó jẹ́ yẹ̀pẹ̀ sharp ẹ lè fún wa bó jẹ́ smooth sand ẹ lè fún wa bó jẹ́ slate ẹ lè fún wa kò kán dandan owó bó jẹ́ igi náà ẹ lè fún wa gbogbo àwọn pákó tó máa fi rúfẹ̀ kò kán dandan owó ẹ lè fún wa tẹ́bá ẹ lè léyàn kan tó ń tà ẹ lè sanwó síbẹ̀ kó wá já fún wa kí lẹ́ wí sà avestos wọ́n ní kò sí nǹkan tẹ́ ẹ lè fún wa it's a plot of land it's not half so adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan ojú òní tì yín o so tẹ́bá dẹ̀ fẹ́ fún wa ẹ jọ a ní láìkí kí ẹ sọ ní online ẹ lè contact sister Olúwabùkọ́lá Jesse lórí WhatsApp number wọn or lórí messenger wọn lórí Facebook or kẹ́ contact èmi náà lórí messenger is his name Ọlọ́runtóyìn Olúwatóyìn ẹ gbọ́ ṣé Olúwatóyìn ni orúkọ yín ni àbí Ọlọ́runtóyìn wọ́n ní méjèèjì náà ni o sister Ruth àti Olúwatóyìn àti Ọlọ́runtóyìn Ọlọ́run kan náà ni Ọlọ́run kan náà là ń sìn sister mi so Olúwa Ọlọ́run ọba is the same thing
so ìkọ̀kan náà ni sister mi so ẹ ṣé gan ẹ̀yin tẹ́ bá dẹ̀ need anything láti fún wa ẹ contact mi lórí WhatsApp number mi 07087591502 07087591502 or kẹ́ contact sister Olúbùkọ́lá Jesse ẹ lè contact wọn lórí messenger or kẹ́ contact wọn kẹ́ WhatsApp wọn ẹ ṣé gan o ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín o thank you all, God bless you amadin láti tètè máa lọ nsìn ṣòye yìí so tó bá di Monday ọmọ á bẹ̀rẹ̀ full iṣẹ́ ń bì báyìí mo ti show àwọn blocks yẹn fún wọn mo ti fi wọn torí wọn fẹ́ ra gbẹ́lẹ̀ ẹ bá ń lo ẹ̀dẹ̀ Monday ló fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ full níbí báyìí but wọ́n ní ká kọ̀rọ̀ àwọn blocks díẹ̀ kó fi gbẹ́lẹ̀ foundation yẹn so táwọn bá fi máa wá Monday kò tún ní nira so wọ́n máa gbẹ́lẹ̀ yẹn wọ́n ní wọ́n ti get ibì kan tó wọ́n máa manage sùn sí níbí báyìí tí ò ní sí wàhálà okay tí ò ní sí wàhálà so tábà fi máa wá ní next week Friday or Saturday bí báyìí sìn lágbára Ọlọ́run ẹ̀yin gan máa ṣí mọ̀ pé wow ṣé bí tẹ́ wá ṣó tí gbogbo ẹ̀kọ́ ní gbẹrẹ fún rẹ̀ ló ti sáré di báyìí bẹ́ẹ̀ dẹ̀ lọ́nà ṣe máa ṣe fún wa lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ everybody ẹ ṣé gan okay àwọn mọ́tò blocks yẹn lọ ti lọ já yẹn mo ń bọ̀ ẹ jẹ́ kí n ṣó yín okay mọ́tò yẹn ló ṣe ń bọ̀ yẹn so mo dúpẹ́ lọ́wọ́ everybody o so wọ́n ní àwọn máa gbẹ́lẹ̀ foundation wọ́n máa rin àwọn block díẹ̀díẹ̀ mọ́lẹ̀ so wọ́n dẹ̀ máa hang around síbí báyìí kò ní sí pé delay work kankan wà ń bẹ̀. Is this place not too busy? It's not like how I don't understand, Sister Josephine. Busy like how I don't understand. Àwọn bricklayer máa bẹ̀rẹ̀ iṣẹ́ right now before next week Friday tá máa wá bí lágbára Ọlọ́run in fact ẹ máa ṣe wow ni bọ́lọ́ndẹ̀ ṣe máa ṣe fún wa nìyẹn ẹ ṣé gan gbogbo yín ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ ọ̀nà gbégbá o so another block ni mọ́tò ṣẹ̀gbé wá ń sìn ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní kọ́mọ́ lágbára Ọlọ́run á dẹ̀ fún wa ṣe ojú òní tì wá gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ràn wá lọ́wọ́ náà ojú òní tì yín gbogbo ẹ̀yin tẹ́ fowó ràn wá lọ́wọ́ ojú òní tì yín mọ́mì wa tọ́ fún wa nílẹ̀ yìí náà ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run ò ní dá yín dá bùkátà yín o mọ́mì tó fún wa nílẹ̀ yìí àti gbogbo ẹ̀yin pátá tẹ́ fún wa lówó ńláńlá àtowó kékèké àtẹ̀yin tẹ́ ń share àtẹ̀yin tẹ́ ń like àtẹ̀yin tẹ́ ń love àtẹ̀yin commentator gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o torí gbogbo yín náà lẹ contribute sórí ọ̀rọ̀ wa ẹ ṣé gan ẹ ṣé so gbogbo ẹ̀yin tẹ́ wá promise wa lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ WhatsApp mi lórí 07087591502 or Sister Olúbùkọ́lá Jesse tẹ́ bá ti sọ fún Sister Bukky máa contact mi so ẹ ṣé gan Mr Kọ́láwọlé Ajétúmọ̀bí ẹ ṣé gan Mr KK thank you very much, God bless you ẹ ṣé gan gbogbo ẹ̀yin speakers tẹ́ dúró tì wá ẹ ṣé gan gbogbo yín pátápátá ẹ ṣé gan ojú òní tì yín àwọn ọmọ tí yín náà àpàdé aláàánú o ojú òní tì gbogbo wa ẹ ṣé o so a ti fẹ́ máa lọ o ẹ jẹ́ ká gbọ́ orin yìí ká máa lọ torí àti délé hold up gbogbo ẹ̀ okay ẹ ṣé gan thank you all, God bless you. lórí ilé mi èmi dúpẹ́ lórí ayé mi èmi dúpẹ́ lórí aya tó fi fún mi o mo lẹ́mi dúpẹ́ o ní gbogbo ọ̀nà mi bàbá ẹ ṣé Jésù ẹ ṣé mo rè tó ṣe fún mi mélòó lọkọ wa bàbá ó ṣé Jésù ó ṣé fúnra tẹ́ ṣe fún mi Ọlọ́run o báyé ti fẹ́ fún mi kọ́ lórí mo wá yìn ológo bàbá ẹ ṣé Jésù ẹ ṣé fúnra tẹ́ ṣe fún mi. ó jẹ́ káyọ̀ bọ́ bàtà fọ̀ sẹ́nu ọ̀nà mi. ìṣòro tápá mi ò kà láyé ó jẹ́ kó dé bá mi. ìṣòro tápá owó lè ká ó jẹ́ kó ya lẹ́nu ọ̀nà mi. ìṣòro tápá èèyàn ò ká ó jẹ́ kó dé bá mi. òǹpa mi mọ́ bí ẹyin ojú mo jáde lówùúrọ̀ ó ṣọ́ mi padà wálé. alábọ̀ mi mọ́tò ni mo wọ̀. mi ò rógun ásídẹ̀ǹtì rárá. mo tún wọ kàdà mi ò rógun alásàsí. kábíyèsí mo ronú jinlẹ̀.